Ẹ̀yìnkùlé lọ̀tá wà, inú ilé la ṣe ní gbé. Ẹ̀yin èèyàn lé ọ̀rọ̀ yìí ó tún di nǹkan tó jẹ́ pé ó yà wá lẹ́nu. Nígbà tí Parọ́pò tí wọ́n ní wọ́n pàdé síà kan, pé wọ́n dẹ̀ bi síà yìí pé kí ni gbogbo àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ nínú pálàsì kábíyèsí báwo ló ṣe jẹ́ tó jẹ́ pé ìyàwó wọn kò lè wọlé, kí ló dé? Wípé gbogbo ìgbà tó bá ti ń gbé ìgbésẹ̀ kí Queen Naomi wọlé ni nǹkan máa ń ṣẹlẹ̀. Wípé kí ló dé tó jẹ́ pé oríṣiríṣi nǹkan ṣẹlẹ̀ báyìí. Wọ́n ní bàbá yìí bí a ṣe gbọ́ allegedly ni o. Tó bá jẹ́ pé lóòótọ́ gist yìí ò tọ́ ni bí a ṣe gbọ́ nìyẹn. A ní ká wá torchlight sí ẹ̀yin ará ilé. Wọ́n ní bàbá yìí sọ fún Parọ́pò wípé àǹtí wa wípé àwọn ni wọ́n ń ṣe àwọn nǹkan o láti fi di Queen Naomi mọ́ta. Wọ́n ní ọwọ́ àǹtí wa wọ́n ló wà ńbẹ̀. Wọ́n láwọn ìyókù náà ń ṣe tiwọn o. Wọ́n ní ṣùgbọ́n àwọn ìyókù wọ́n ní tó bá ti lọ ṣe nǹkan ó ń backfire nítorí pé wọ́n ń gbé rányàn ni. Wọ́n ní ṣùgbọ́n àǹtí wa wípé nítorí ó jẹ́ priestess, wọ́n ní pé ó mọ àwọn nǹkan tó yẹ kó ṣe láti yí ọwọ́ padà. Allegedly ẹ̀yin èèyàn lé nǹkan tá a gbọ́ nìyẹn o. Tó bá jẹ́ pé lóòótọ́ òní gist yìí èmi kọ́ mo sọ mo gbọ́ ni o. Ó yà mí lẹ́nu nígbà tí mo gbọ́. Ó yà mí lẹ́nu nígbà tí mo gbọ́ wọ́n ní bí Parọ́pò bó ṣe lọ attack àǹtí wa nìyẹn pé kí ló dé? Kí ló dé tó fi itọ́ funfun sínú tó ń tu ẹ̀jẹ̀ jáde? Kí ni arábìnrin yìí ṣe fún ẹ tó tó bẹ́ẹ̀? Kò ń ṣe pé ó gbọ́kọ ẹ̀, ìwọ ló wá tó wá fẹ́ ọkọ ẹ̀. Kí wá ló dé? Kí ló ṣẹlẹ̀? Fi arábìnrin sílẹ̀, jẹ́ kó gbádùn ilé ayé ẹ̀, jẹ́ kó lè wọnú pálàsì kábíyèsí, kó ní ìfọ̀kànbalẹ̀. Wọ́n ló ní òun ò ṣe nǹkan kan o. Òun ò ṣe nǹkan kan o, ọwọ́ ò ní funfun lẹ́lẹ́. Wípé kò sí nǹkan kan tó ń ṣe o. Wípé òun ò ṣe nǹkan kan sí kábíyèsí, òun ò ṣe nǹkan kan sí Queen Naomi o. Ẹ̀yin èèyàn lé. Wọ́n ní síà yìí ní tí ò bá jẹ́wọ́ kan fi sílẹ̀. Wípé fúnra rẹ̀ òun ló máa jẹ́wọ́. Torí ìgbà kan náà ni wọ́n gbọ́ pé àǹtí wa church wọ́n ló rí àwọn nǹkan kan ní inú yàrá ẹ̀, wọ́n ló fọ́ mọ́lẹ̀. Allegedly ni o. Máṣọlá kọ́ ló sọ o, mo gbọ́ ni o. Allegedly ni. Wọ́n ló fọ́ ìkòkò náà mọ́lẹ̀, wọ́n nínú yàrá wọn náà ti rí. Ṣé mọ̀ pé àmọ́ nǹkan tó ń wá dénú yàrá wọn o, ṣùgbọ́n àwọn olórí náà ẹ̀mọ̀ pé máa ń túlé. Ẹ̀yin èèyàn lé, ẹ rí pé ilé ayé yìí ó gbẹgẹ́ àfi kí Ọlọ́run máa ṣọ́ wa. Wọ́n ní òrìṣà jẹ́ ń pé méjì obìnrin kò dénú. Ilé ayé yìí lágbára o. Ẹ jẹ́ kí n kí ẹ̀yin olólùfẹ́ mi ní ilé lóko àti ní ẹ̀yin òde wípé ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Mashola Gist TV. Àtúndé, Mashola Gist TV. Àtúndé bí a ṣe ń dé, a kí ọmọdé, a kí àgbà. Ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Mashola dé o, Àtúndé, àgbé tuntun dé. Àmú gist alálùbáríkà wá fún yín lórí public gist, lórí royal gist, lórí celebrate gist. Mashola Àtúndé o, Àtúndé, Mashola Gist TV. Àtúndé. Ẹ̀yin èèyàn lé, èyí tún lágbára o. Ẹ̀yin èèyàn lé. Politics gist, royal gist àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní agbègbè orílẹ̀-èdè bàbá wa ní ilẹ̀ Nàìjíríà. À ń sọ Yorùbá fún àǹfààní àwọn tí wọ́n gbọ́ Gẹ̀ẹ́sì. Ẹ kàn sí wa ní Mashola Gist TV @gmail.com. Ọlọ́run á ràn gbogbo yín lọ́wọ́ o. Àmín. Àǹtí wa, wọ́n ní bí ọ̀rọ̀ yìí ṣe jẹ́ nìyẹn o. Wípé bàbá wa Rọ́pò, wípé wọ́n lọ bí wọ́n, wípé kí ló ṣẹlẹ̀ gangan náà tó jẹ́ pé o ò fẹ́ kí arábìnrin yìí wọ inú ilé ọkọ ẹ̀.
Kí ló dé tó jẹ́ pé ò ń dákẹ́ jà ni? Hey! Adákẹ́jà, Olúwa máa ṣàánú wa o. Kí ló dé tó jẹ́ pé ò ń dákẹ́ jà ni? Tó jẹ́ pé o ò fẹ́ kí obìnrin yìí kó padà sí inú ilé ọkọ ẹ̀. Wọ́n ló lóhùn ò ṣe o. Irọ́ ni wọ́n ń pa mọ́ òun o. Wọ́n ní parọ́pò ní Ọlọ́run wà o. Àwọn dẹ̀ mọ̀ pé Ọlọ́run máa jà fún Queen Naomi ní agbára Ọlọ́run. Ẹ̀yin èèyàn lé, gbogbo ọ̀rọ̀ yìí alleged ni o. Nítorí pé mi ò gbọ́ níbí kankan ju orí social media lọ. Mi ò dẹ̀ bá parọ́pò gbé. Ọlọ́run Elédùmarè á ṣàánú fún Queen Naomi àti kábíyèsí ní agbára Ọlọ́run. Ní ìsìn a dúpẹ́ pé anytime ni Queen wa ni wọ́n máa ń wá sí inú palace tí wọ́n máa ń dúró ti kábíyèsí. Ìgbà míì gan wọ́n máa ń spend the time níbẹ̀. Mo mọ̀ pé gbogbo ọ̀rọ̀ yìí á yanjú. Èsì ayọ̀, èsì rere dẹ̀ la máa gbọ́ ní agbára Ọlọ́run. Ẹ̀yin èèyàn lé, mo dúpẹ́ lọ́wọ́ gbogbo etí tó ń gbọ́ mi ò ní ilé lóko àti lẹ́yìn òde. Ọ̀sẹ̀ ayọ̀ ni ó máa jẹ́ fún èmi àti yín. Gbogbo àdáwọ́lé yín á máa yọrí sí rere o. Happy weekend, ẹ kú Sunday ò lọ́yìn. Bí ẹ ṣe ń ṣe, Ọlọ́run á máa bá mi dúró tì yín. Ọlọ́run á bá mi gbọ́wọ́ yín sókè o. Gbogbo ẹ̀yin subscribers mo kí yín, ẹ̀yin new subscribers mo kí yín. Ìdùnnú àti ayọ̀ ni ọ̀rọ̀ yín máa já sí. Ẹ jọ̀ọ́ ẹ bá mi fún fídíò yìí ní thumbs up. Ó ṣe pàtàkì fún channel wa. Ẹ dẹ̀ bá mi comment kẹ́ share. I really love you all. Thank you so much. God bless you.